Actress Ayo Adesanya ti padà lahùn wípé àwọn wà available fún Alhaji Wasiu Alabi Pasuma láti gbé wọn tán gẹ́gẹ́ bí ìyàwó tí bàbá bá ti ṣe tán láti seal friendship wọn with marriage. Ó ga o. Mo sì rò wípé ọ̀pọ̀ wa la mọ̀ actress Ayo Adesanya dáadáa pé gbajúmọ̀ òṣèré tíátà Yorùbá ni wọ́n ń ṣe. Àtàlájì Wasiu Alabi Pasuma náà ṣe gbogbo alámọ̀ wọn dáradára. Tó bá ń ka olórin fújì lẹ́yọ kọ̀ọ̀kan wọ́n gbọ́dọ̀ ka dórí márùn-ún tí wọ́n fi dárúkọ Alhaji Wasiu Alabi Pasuma. Èwo wà ní ká believe gangan nínú awuyewuye tá à ń gbọ́ nígboro nípa pé àwọn méjèèjì jọ ń ṣe ìyá ń dágbé bàbá ń yọ wá láàrin ara wọn codedly. Ṣé ká gbàgbọ́ ni àbí báwo? Torí answer tí wọ́n give nígbà tí wọ́n béèrè question lọ́wọ́ wọn nínú fídíò yìí nípa friendship tó wà láàrin àwọn àti Alhaji Wasiu Alabi Pasuma yìí wípé kí ni possibility kí àwọn àti Alhaji Pasuma kan jọ seal friendship tó wà láàrin àwọn méjèèjì with marriage. Answer tí àǹtí Ayọ̀ give nínú fídíò yìí ó fẹ́ máa jọ gàtẹ́ ó fẹ́ máa fi ẹsẹ̀ méjèèjì tèrò. Ó wá jẹ́ kọ́pọ̀ máa kọminú wípé ṣé lóòótọ́ làwọn méjèèjì jọ ń jẹṣẹ́ ara wọn ni àbí báwo kí ni ká believe gangan. Ẹ̀yin èèyàn ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé yẹn wà nínú fídíò yìí. Gbogbo ẹ̀yin tẹ́ ṣe ń darapọ̀ mọ́ ìkànnì Digi Television ẹ máa bá mi click lórí subscribe and follow button tẹ́ ń wò lójú ìwòran yín kẹ́sì máa bá mi like and share ètò yìí torí answer tí àǹtí Ayọ̀ Adesanya give nínú fídíò yìí pẹ̀lú question tí wọ́n throw sí wọn nípa àwọn àti Alhaji Wasiu Alabi Pasuma friendship tó wà láàrin àwọn méjèèjì awuyewuye tá à ń gbọ́ pé wọ́n jọ ń ṣe ìyá ń dágbé bàbá ń yọ wá alpha ṣé wọ́n jẹṣẹ́ ara wọn lóòótọ́ ni àbí kò rí bẹ́ẹ̀ ẹ wo fọ́nrán ìkẹ́ gbọ́ answer tí wọ́n give ń bẹ̀ mọ́ padà bọ̀. Mo pé ẹ̀yin àti dáàdi wa kan náà nínú industry yìí ẹ wọnú ara yín gidi gan àmọ́ ó ti pẹ́ ṣé chance wà avenue wà fèrèsé wà pé bá ṣe ń wo ìyá ń dágbé bàbá ń yọ wá bóyá ká kò lábọ̀ ìyẹn ẹ̀yin àti Alhaji Wasiu Ọ̀dẹ́tọ́lá Pasuma. Nice one. Well, ọ̀rẹ́ mi ni wọ́n. Kọ̀ọ̀kan a máa kí ló ṣẹlẹ̀ báwo ní ṣàlàfíà ọmọ nǹkan nǹkan kan wà lọ́rọ̀ tèmi o because èmi ò mọ̀ pé èmi ṣe never say never wọ́n máa sọ pé never say never tọ́lọ́ bá sọ pé òkè kò sí yí mọ́lẹ̀ ẹnu ẹ̀ kò sí yí mọ́lẹ̀ ẹnu èmi náà ó yá kátú fine kò sí nǹkan tó nínú ọgbà àjàrà náà kò sí nǹkan tó burú fẹ̀sọ̀ tó bá jẹ́ pé ìwà wa sì lè bára mu something why not so wọ́n ní never say never. Ṣé ẹ ti gbọ́? But ṣe rí mi ò rí possibility yẹn ṣá o bẹ́ẹ̀ ni ṣe ń wo èmi rí possibility yẹn ẹ̀yin lẹ sọ pé bàbá dágbé ṣé àwọn sọ fẹ́yìn pa àwọn dágbé. wọn tí mú ọkọ̀ wá tó wá sí gbogbo wa báyìí. wọ́n sọ fún mi pé àwọn náà tí mú ọkọ̀ wá àwọn avenue ṣì wà window ṣì open ilẹ̀kùn ṣì ṣílẹ̀. oníkálukú adé vote fẹ́yàn tiẹ̀ èmi máa dìbò fẹ́yìn ẹ̀yin yín ni mo wà bí ike. relationship kò rí bẹ́ẹ̀ yẹn kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ èyí tí mo sọ pé never say never yẹn torí pé àtọ́lọ́hún lóòótọ́ kò sí àmọ́ṣẹ́ ọlọ́run bó ṣe ń ṣiṣẹ́ kò sẹ́ni tó yé but then tó lè èmi ò rí mi rí vision yẹn pé bóyá ó máa work bẹ́ẹ̀. wọn ti gbé wá kò rí bí rírìn yẹn bẹ́ẹ̀ yẹn òrọ̀ rẹ̀ mi ni wọ́n sọ. ibi ọ̀rẹ́ náà dà ẹ wá ní marry your friend be with your friend stay with your friend friendship togetherness together full everywhere. Ẹ ti gbọ́ gbogbo ohun tí àǹtí Ayọ̀ Adesanya tí wọ́n sọ nínú interview tí wọ́n ti bi wọ́n léèrè wípé alpha kí ló ń ṣẹlẹ̀ láàrin àwọn àti Alhaji Wasiu Alabi Pasuma ṣùgbọ́n nǹkan tí kò yé mi ó ní wípé ǹjẹ́ èèyàn lè sọ wípé ẹni tí yóò nífẹ̀ẹ́ sí ṣé èèyàn lè máa sọ wípé òun wà available àyè sísílẹ̀ fún láti wá gbé òun tán gẹ́gẹ́ bí aya ṣó possible ṣá kí ni ká believe gangan ẹ̀yin èèyàn àmọ́ kókó bẹ̀ ni wípé àǹtí Ayọ̀ Adesanya wọ́n confirm ẹ̀ fún wa wípé àwọn ṣe tán o tí bàbá Alhaji Wasiu Alabi Pasuma tán bá wò wípé okay àwọn deem fit gẹ́gẹ́ bí ìyàwó àwọn ṣe tán láti wà pẹ̀lú Alhaji Wasiu Alabi Pasuma bet ẹ̀yin èèyàn ṣé ká believe pé lóòótọ́ iṣẹ́ yẹn ti ń lọ underground ni àbí báwo kí ló opinion ti yín ẹ máa bá mi jẹ́ sí comment àmọ́ ká tó wá máa lọ ẹ jẹ́ ká lọ ka one or two comments àwọn èèyàn fi sí under fídíò yìí ká tẹ̀ gbọ́ opinion one or two people. At Oyinkansola Oluwafemi ó ní I swear I love her courage and answer about Alhaji Pasuma. Most of celebrity we want to slide the question or lie that
no, we are not dating, we are just friends, with laughing emoji. Honestly speaking, èmi gan like courage tí Aunty Ayo tó ń lò nínú interview. Wọ́n deny it, wọ́n dey accept it, wọ́n ra dúró sí in between. So that by the time tí ó bá padà lọ ń jẹ́ òótọ́, àní máa mú wọn ní onírọ́ wípé wọ́n parọ́ fáwọn fans wọn ni. So wọ́n ti jẹ́ ká mọ̀ pé àwọn wà in between yìí o. Ó lè jẹ́ yes, ó dẹ̀ lè jẹ́ no, whichever way, káṣà máa kó ojú lọ́nà ni. It is well. Another commenter at Michael Oluwasegun ó ní, I think Sister Ayo Adesanya interview is the best that I've watched so far. She is too real. She's not fake and very simple person. Love you so much, ma'am. Exactly. Another commenter at Olori Bodetia ó ní, Afa Soro Ojoku. I was telling my husband this morning that out of many Paso has dated, if he had opportunity to marry, I mean marry Ayo Adesanya, he will because they are the best together. Ẹ gbọ́ ẹ̀yin èèyàn, ṣé òótọ́ ni ṣé ẹ̀yin èèyàn ṣé compatibility wọn ṣé ó match dáadáa? Ó ga ọ, àwa fans yìí gan ṣá. Ohun tí a máa ń dálẹ̀ ló pọ̀ jù nínú ọ̀rọ̀ àwọn actors and actresses. Anyway, ẹni yẹn tún go ahead láti sọ wípé there is something called spirituality. Some people don't take cognizance of. I just screenshot this and sent to my husband now to see what I was telling him after our Zoom 2 hours ago. Ọ̀gá ẹ̀yin èèyàn, nǹkan tí kọ̀mẹ́ntà yìí jẹ́ ká understand ni wípé àwọn ti rí nínú ẹ̀mí lé àárọ̀ yìí already pé Aunty Ayo Adesanya ní the best match gẹ́gẹ́ bí ìyàwó fún Alhaji Wasiu Alabi Pasuma. Àwa fans yìí gan ṣá, nǹkan tá a máa ń dálẹ̀ ló pọ̀ jù nínú ọ̀rọ̀ àwọn actors and actresses yìí. Ẹgbẹ́ ẹ̀yin èèyàn, kí ló opinion ti yín nípa nǹkan tí arábìnrin yìí sọ yìí? Ẹ ti jẹ́ ká comment lọ síwájú. Another commenter at Prettiest ó ní, I love her personality, composure, she is classy, beautiful, stature, educational background, etc. Stay blessed. Ọ̀gá ṣíṣà ipò. It is well. Another commenter on Taiwo Joseph ó ní, my personal person always, and this interview further proves that she is lovable. Ọ̀gá o, love ma kill Aunty Ayo Adesanya o. Pẹ̀lú àwọn comments yìí, it is well. At Fẹ̀yìntọ́lá ó ní, I love this woman so much. She is real, blunt, humble and free. Mommy Ayo Adesanya, keep it up ma. May God bless you. Real good. It is well. At Buki Adehoni, I didn't even know they dated. Only knew of another actress called Ronke Ididowo. Anyway, tell you bamo ẹ ti mọ̀ náà nìyẹn o wípé Aunty Ayo Adesanya wọ́n confirm wípé lóòótọ́ àwọn ń fẹ́ra àbí àwọn ò fẹ́ra. Bet àyè ṣíṣílẹ̀ fún bàbá Alhaji Wasiu Alabi Pasuma láti wá máa ṣàyè ibẹ̀ tí bàbá bá ṣe tán láti gbé wọn gẹ́gẹ́ bí ìyàwó. It is well. With all these comments, àdèlè rí wípé àwọn fans Aunty Ayo Adesanya pọ̀ ń gbòòrò tí wọ́n lè wéètì kí àwọn àti Alhaji Pasuma kí wọ́n kàn fi wedding invitation síta. Àwọn fans máa lùbẹ̀ yẹn pa ni. Kí ni opinion ti yín lórí ọ̀rọ̀ yìí? Ẹ máa bá mi jù sí comment. Ẹ má gbàgbé láti máa bá mi click lórí subscribe and follow button tẹ́ ń wò lójú ìwòran yín. Kẹ́sì máa bá mi like and share ètò yìí kó máa lọ lórí ayélujára. Títí dìgbà míì, ire o.